àṣálẹ́ sá o. Ẹ káalẹ́ Alhaji Adéròmú Kazeem ọmọọba nísàlẹ̀ olú. Oúnjẹ yín o. Bàbá ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú sá a rí pé oríṣiríṣi ni ó wà ní ìgboro báyìí pàápàá lọ́dọ̀ àwọn tí wọ́n pera wọn ní àwọn pásítọ̀ tàbí wòlíì tọ́jọ́ dọ̀ tó jẹ́ pé àwọn bàbá tó ti ṣiṣẹ́ ńlá tó ti sapá sápọn lórí bí kìrìsìtẹ́nì a ṣe fi ẹsẹ̀ múlẹ̀ láàrin Nàìjíríà àwọn ni wọ́n sọ pé wọn ò mọ̀ ṣe mọ́lẹ̀ ní bí wọ́n bá dárúkọ bàbá Adébóyè wọ́n á ní scam wọ́n á ní fake ni wọ́n dárúkọ Abíára wọ́n á ní scam wọ́n á ní fake ni bọ́sọ̀ ti Olúkọ̀yà bọ́sọ̀ ti Túndé Bákàrè Látàrí bọ́sọ̀ ti bàbá Oyèdépò gbogbo wọn pátá náà ni àwọn èèyàn yìí ń pè ní fake tó ní scam ni wọ́n. Bàbá gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni ìpè ojú ò lè fi wélé àti pé àwọn tó sọ kíní gan ṣé ni àmì òró ni wọ́n ṣá nínú ẹ̀mí. Ẹ ṣé mo dúpẹ́, God bless you. Àmín. Béèrè tí ó máa ṣe agbo Ọlọ́run ní àǹfààní púpọ̀ ni. Tá sì ṣe ọ̀pọ̀ ènìyàn ní àǹfààní tá sì tàn mọ́lẹ̀. Ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tó bẹ́ẹ̀ rárá. Nítorí àwọn bàbá tí àwọn pàápàá jùlọ wọ́n pè wọ́n ní bloggers. Wọ́n jẹ́ àwọn bloggers gẹ́gẹ́ bí Prophet Kúnlé Epaphras bó ṣe sọ ní fídíò interview kan tó ṣe pẹ̀lú Akéde Ìsọnù. Mo fúnra mi wò ó online. Bí bàbá tí wọ́n dẹ̀ dárúkọ pé wọ́n dárúkọ blogger ẹ̀ but wọ́n dárúkọ pé àwọn bloggers tán jẹ́ àwọn ọ̀dọ́ bí wọ́n ṣe ń tàbùkù àwọn òjíṣẹ́ Ọlọ́run pàápàá jùlọ àwọn bàbá wa bíi bàbá wa Adébóyè wọ́n dárúkọ wọ́n dárúkọ bàbá Olúkọ̀yà wọ́n dárúkọ bàbá Abíára wọ́n dárúkọ bẹ́ẹ̀ lọ títí dé pásítọ̀ Dẹ́kúnlé Epaphras fúnra ẹ̀ wọ́n dárúkọ ẹ̀ náà pé gbogbo àwọn bàbá yẹn pé they are fake. Yes, but èmi kàn rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Bíbélì àti gẹ́gẹ́ bí ohun àbáláyé fún àwa ìránṣẹ́ Ọlọ́run. Mo rò pé irú bàbá wa Epaphras tó jáde tó sí online tí wọ́n ti dáhùn tó fèsì àtọ̀. Mo rò pé àwọn ti gbà bóyá àwọn ṣaláì rántí àwọn ọ̀rọ̀ Bíbélì àti àwọn òjíṣẹ́ Ọlọ́run gbájú tí àwọn ń wo àwòkọ́ṣe wọn àwọn disciples àwọn ọmọlẹ́yìn Jésù Kristi tó jẹ́ authority ti àwa Kristẹni àwọn ọmọlẹ́yìn Jésù Kristi àkọ́kọ́ ń gbà yẹn àwọn ọmọ ẹ̀yìn 12 látòrí Jésù Kristi àtàwọn ọmọ ẹ̀yìn 12 gbogbo wọn ló dojúkọ persecution gbogbo wọn ló dojúkọ ìmọ̀ ohun tó ń pe persecution ẹ̀ ní ìdẹ́yẹsí. gbogbo wọn ló dojúkọ ìdẹ́yẹsí persecution àwọn persecution tó gbóná gidi ní tiwọn o àwọn persecution bíi killing physical torture hanging wọ́n ti ẹ̀ mú wọ́n kàn má gbélé bí wọ́n dórí ẹ̀ kodò bí tó kú sí nìyẹn wọ́n mú kan wọ́n là á sí méjì wọ́n mú Stephen wọ́n gbé sínú òróró gbígbóná àwọn ọmọ ẹ̀yìn Jésù nìyẹn o àwọn disciples Jésù Kristi àwọn tí àwa ń tẹ̀lé àti Jésù Kristi fúnra ẹ̀ ó fèsì persecution. Mo fẹ́ béèrè ìbéèrè kan béèrè mi ẹ̀ ń lọ sọ́dọ̀ pásítọ̀ Dẹ́kúnlé Epaphras tó jáde tó sì sọ̀rọ̀ sí àwọn bloggers yẹn pé béèrè mi nìyí
Jésù Kristi gangan tí àwa jẹ́ Christ-like táwa jẹ́ àwòkọ́ṣe Jésù yẹn tí àwa náà ta ń ṣiṣẹ́ Ọlọ́run lónìí tá a jẹ́ ọmọ ẹ̀yìn Jésù lónìí Jésù Kristi gangan ìjẹ́ wọ́n fẹ́ràn ẹ̀ nígbà tí Jésù ń ṣiṣẹ́ ìránṣẹ́ ẹ̀ bó ṣe ń ṣe iṣẹ́ ìyanu tó yẹn ìjẹ́ wọ́n nífẹ̀ẹ́ ìjẹ́ àwọn èèyàn wá nífẹ̀ẹ́ ṣé tí wọ́n bá nífẹ̀ẹ́ ẹ wo ìdẹ́yẹsí yẹn ẹ wo persecution yẹn ṣé tí wọ́n bá nífẹ̀ẹ́ àwọn èèyàn fà á síwájú ìtẹ́ ìdájọ́ níwájú Pọ́ńtì Pílátù gómìnà ìgbà yẹn ó dẹ̀ ṣèwádìí ó gbọ́ ẹjọ́ yẹn sọ́tún ó gbọ́ ẹjọ́ yẹn sósì Pọ́ńtì Pílátù fúnra ẹ̀ ó sọ pé òun ò rí ẹ̀ṣẹ̀ kankan lọ́wọ́ Jésù ṣé táwọn èèyàn ń gbà yẹn tán bá fẹ́ràn Jésù pẹ̀lú gbogbo iṣẹ́ àmì iṣẹ́ ìyanu ó tiẹ̀ tún máa pàṣẹ omi á di wáìnì á pàṣẹ oúnjẹ á sọ̀kalẹ̀ lóríṣiríṣi ṣé tó bá nífẹ̀ẹ́ tó bá persecute ẹ̀ ṣé ó yẹ kó sọ pé gómìnà ẹ dá Bárábà sílẹ̀ fún wa ẹ dá olè tó ti kàn wọ́n ní kí gómìnà wọ́n ní kó tú sílẹ̀ olè tó wà nínú túbú wọ́n ní kó tú sílẹ̀ fún wọn pé kọkàn Jésù mọ́ gidi àwọn èèyàn tọrọ fún olè wọ́n tọrọ fún adigunjalè wọ́n tọrọ fún ọmọọba dípò Jésù wọ́n ní dá Bárábà sílẹ̀ fún wa kàn Jésù mọ́ gidi ẹ wo ṣé ìbọ̀kẹ́ persecution of highest order ẹ wo ti Jésù ó lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwa èèyàn tó wá gbàlà ẹ wo gbogbo àwọn ọmọ ẹ̀yìn Jésù náà persecution náà ní lọ́kọ̀ọ̀kan bọ́n ṣe condemn wọn nìyẹn so ọ̀rọ̀ mi àwa ìránṣẹ́ Ọlọ́run a ò gbọ́dọ̀ wo ariwo ọjà àdẹ̀ gbọ́dọ̀ sọ pé káwọn ènìyàn má condemn wa wọ́n condemn Jésù nítorí pé Jésù jẹ́ Jésù nígbà yẹn wọ́n condemn Jésù nítorí pé Jésù jẹ́ original nítorí pé ó jẹ́ miracle worker wọ́n condemn ẹ̀ nítorí pé ó jẹ́ àpẹẹrẹ signs and wonder wọ́n condemn ẹ̀ nítorí pé ó jẹ́ ọmọ Ọlọ́run tó dẹ̀ pé rẹ̀ bẹ́ẹ̀ wọ́n condemn ẹ̀ nítorí pé ó máa ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu wọ́n condemn Jésù wọ́n persecute ẹ̀ nítorí pé ó jẹ́ tòótọ́ nítorí pé ó jẹ́ original so ṣé ní gbogbo àwọn bàbá wa tó ń dárúkọ yẹn bàbá Adébóyè Oyèdépò Olúkọ̀yà Pastor Prophet Ọdẹ́kúnlé Epaphras and the host of others tí wọ́n ń dárúkọ tó ń sọ pé fake ni wọ́n dà scammers yẹn gbogbo nǹkan tó ń sọ yẹn only shows that they are the originals we have in our generation. If they are not original, they won't mention them. Inú mi dùn pé Pastor Ọdẹ́kúnlé Epaphras nínú ọ̀rọ̀ ẹ̀ ó wá béèrè pé kọ́ ti ẹ̀jọ́ ìgbà tó yẹ pé Pastor eléyìí fake ni Pastor eléyìí fake ni àti èyí tó jẹ́ àgbàlagbà ń bẹ̀ Kúmúyì Oyèdépò Adébóyè gbogbo fake ni àti àwọn tó sì jẹ́ ọ̀dọ́ níbẹ̀ fake ni Prophet Ọdẹ́kúnlé Epaphras bá ní ẹ̀yin blogger tẹ̀kọ̀ kọ̀ dẹ́mu gbogbo ìránṣẹ́ Ọlọ́run ẹ ti ẹ̀ fi ìránṣẹ́ Ọlọ́run kan tó jẹ́ original ẹ dárúkọ ẹ̀ sáyé kárí bóyá kí gbogbo wa máa tẹ̀lé inú mi dùn fún ìbéèrè yẹn ní apá kan ṣùgbọ́n mi ò tiẹ̀ ní ìfẹ́ inú mi ò dùn pé Pastor Prophet Ọdẹ́kúnlé Epaphras kó tiẹ̀ ẹ̀ jáde tó dá wọn lóhùn inú mi ò dùn sí mélòó ni ó fẹ́ dá lóhùn nígbà tí àwa dandan ti mọ̀ fúnra wa wípé a ó dojú ìdẹ́yẹsí a ó dojúkọ ìdẹ́yẹsí we have to face persecution because our Lord Jesus Christ was persecuted because the first disciples were persecuted even to the point of death. So ṣé àwọn expect nsìn pé ká má rí persecution ni kò possible. We should not be expecting the only the juicy there. We should not be expecting the rosy and juicy there alone. Tí a bá lo authority Ọlọ́run tó ń ṣiṣẹ́ tàdé tibẹ̀ ń dọlọ́là because kò sẹ́ni kankan nínú wa tó lè deny pé kì í ṣe nídìí iṣẹ́ Ọlọ́run tá à ń ṣe láti dọlọ́là.
Now, tá a bá dẹ̀ ń rí ọ̀la ẹ̀, tá a rí juice ẹ̀, tá a rí rose ẹ̀, kò yẹ ká bínú sí persecution ẹ̀ because àwọn tó ṣe ṣáájú wa gbogbo wọn ni wọ́n fèsì persecution. God bless you, sir. Bàbá bó ṣe wá rí báyìí sá, àwọn tí wọ́n ń sọ kínní yìí, ǹjẹ́ torí nínú Bíbélì náà sọ pé kí ẹ máa touch not my anointed, àbí? Ẹni tó wá ń wò sùsùn tó ní bàbá Adébóyè olórí ìjọ rìdíìmù kì í ṣe original, tó wò sùsùn tó ní Olúkọ̀yà tó ní MFM kò ń ṣe oníjìbìtì ni wọ́n, oríṣiríṣi àwọn ọ̀rọ̀ yìí. Ǹjẹ́ rẹ ní bẹ́ẹ̀ kí ni ìporú èèyàn bẹ́ẹ̀ níwájú Ọlọ́run? Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Hallelujah o. Mo wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Olódùmarè. Dúpẹ́. Kò sí fún àwa ènìyàn ó ṣe òkà jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó, kò sí fún wa, kò sì tọ́ sí wa láti ṣe ìdájọ́ ènìyàn bíi tiwa. Irú àwọn ènìyàn tó ń ṣe bẹ́ẹ̀ ní ìran ìgbẹ̀yìn, dájúdájú a kàn lè ní comment lórí wọn, a lè ní ọ̀rọ̀ láti sọ lórí wọn, nítorí ìrísí irú àwọn ẹni bẹ́ẹ̀ yẹn jọ ìrísí ohun èlò Sátánì fún ìgbà ìkẹyìn. Tí Bíbélì dẹ̀ ti sọ, Bíbélì authority wa, àṣẹ wa ti sọ náà pé tó wá di ara àwọn àmì ìgbẹ̀yìn ayé ni. But ìdájọ́ orú àwọn bẹ́ẹ̀ kò sí lọ́wọ́ tiwa. Nítorí pé àwa ló ń jà, Ọlọ́run ló ń jà fún wa. Irú àwọn ènìyàn wọ̀nyẹn, kọ́mẹ̀ntì ohun tá a lè sọ nípa irú wọn, ìrísí wa nípa irú àwọn ènìyàn wọ̀nyẹn ni pé wọ́n jẹ́ ohun èlò lọ́wọ́ èṣù fún ìran ìgbẹ̀yìn. Ṣùgbọ́n ìdájọ́ wọn ó wà lọ́wọ́ adániwáyé, ìdájọ́ wọn ó wà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba tó pe àwọn ìránṣẹ́ yẹn tó sì rán wọn. Ìyẹn Ọlọ́run ló máa jà, Ọlọ́run ló dẹ̀ ní ẹ̀san. Ọlọ́run ló máa dájọ́ bóyá ohun tó ṣe ó right, bóyá ohun tí wọn ò ṣe kò right. Ọlọ́run ló ní ìdájọ́ yẹn lọ́wọ́. Ó ṣe rí ní ẹ̀sà. Bàbá, tí a bá wò kíyàn tó lè pè ní fèkì, kíyàn tó lè pè ní scam, torí a rí pé ní báyìí oríṣiríṣi náà ni ó wà ń ta, oríṣiríṣi ló wà ń ta, oríṣiríṣi wòlíì ló wà ń ta, oríṣiríṣi pásítọ̀ ló wà ń ta, oríṣiríṣi àfáà ló wà. Torí eléyìí tó ṣẹlẹ̀ nínú kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí náà. Àwọn bàbá Ṣéwà Ádámù, àwọn bàbá Kamaldeen tó ti lọ, àwọn bàbá Lámúnigun tó ti lọ, àwọn àfáà ńláńlá wọ́n ti di ẹni tí àwọn àfáà kéèké tó ń jáde ń sìn tó ń kọ̀ndẹ́mù wọn, oníkìníkan ni wọ́n, oníkìníkan ni wọ́n. Kó tó di pé wọ́n ti lè kọ̀ndẹ́mù pásítọ̀ gbogbo eléyìí òun ṣe pásítọ̀ gidi, eléyìí wòlíì onírọ́ ni, eléyìí o àfáà onírọ́ ni. Irú àwọn olè lè máa wò tá fi lébẹ́ẹ̀lì èèyàn bíi scam àbí 419. God bless you. Àwọn ìbéèrè tó ṣe àwọn ènìyàn lóore gbáà ni. Ṣé rí, ẹ jẹ́ kí n clarify issue kan kí n tó really dáhùn ìbéèrè yẹn. Ó yá. Gbogbo ọ̀rọ̀ tí mo sọ lórí ọ̀rọ̀ tí mo ti sọ kó tó sẹ́yìn sìn. Mo sọ lórí àwọn bloggers, mo sọ lórí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa lórí social media tó ń pè ní bloggers, ní àwọn ọ̀dọ́ tó ń condemn àwọn pastor fún ìdí kan àbí ìkejì, tó ń condemn àwọn bàbá wa ńláńlá wọn fún ìdí kan àbí ìkejì láti ọ̀dọ̀ ara wọn. Ṣùgbọ́n ó tún common gẹ́gẹ́ bí nǹkan tẹ́ wọn. Sọ lọ́rùn pé àwọn fẹ́ máa fi àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣe content creation, wọ́n máa fi wọ́n wá followers online, wọ́n máa fi wọ́n build the traffic, wọ́n máa ṣe òun ni àwọn ni mo kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí yẹn. Ìṣesí wọn jọ ti àwọn ọmọ èṣù tí èṣù ń lò fún ìran ìgbẹ̀yìn láti máa attack àwọn ìránṣẹ́ Ọlọ́run. Now, jẹ́ kí ìyẹn kó kúrò bẹ́ẹ̀. Kejì ni pé ti àwọn tó jẹ́ pásítọ̀ gangan, àwọn pásítọ̀ kéékèèké tàbí àwọn new generational avars tó ń dìde tí wọ́n wá condemn àwọn old avars and imams, some of clerics
àbáwọn pásítọ̀ tó ń dìde sí i ní àwọn young pásítọ̀ tó ń condemn àwọn bàbá tá a bá níwájú gbogbo kéèsì ọ̀tọ̀ ni. Now Stella, thank God you ask this very good questions because bó ṣe ń ṣẹlẹ̀ ní online tí àwọn pásítọ̀ tàbí wòlíì young ones tó bá ti dórí orí social media tàbí orí rédíò local radio wọ́n máa condemn àwọn bàbá wọ̀nyẹn wọ́n á dẹ̀ máa condemn àwọn wòlíì ẹgbẹ́ wọn gan. Ó common bẹ́ẹ̀ ni àwọn àfáà young àfáàs wọ̀nyí young Islamic clerics wọ́n á débẹ̀ ní wọ́n máa condemn àwọn old Islamic clerics. My brother gbogbo àgbáyé níbikíbi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ ṣé rírú ẹ̀dá bẹ́ẹ̀ tó ní pé ìránṣẹ́ Ọlọ́run lòun bóyá ti mùsùlùmí ni bóyá ti kìrìsìtẹ́nì ni tó wá bọ́ sórí mẹ́díà kan sí that local media tàbí online anyone tí ò dojúkọ iṣẹ́ tí ó gbà gẹ́gẹ́ bí òjíṣẹ́ tí ò dojúkọ kó dẹ̀ máa ṣe tó jẹ́ pé àwọn ẹni tó bá níwájú tàbí àwọn míì kọ̀ọ̀kan ló ní tó ní sínú ló bẹ̀rẹ̀ sí condemn tó ń condemn èèyàn irú àwọn bẹ́ẹ̀ yẹn fókọ̀ wọ́n ní ṣé ọ̀tẹ́ríọ́ wọ́n ní nǹkan kan míì lábẹ́ wọn tó fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ àwọn yẹn wọ́n ń ṣe ìránṣẹ́ wọ́n ń ṣe ìránṣẹ́ tó o bá jẹ́ ìránṣẹ́ ni o ní bọ́ sórí mẹ́díà kankan ó jẹ́ pé ìránṣẹ́ bíi ti ìránṣẹ́ mi bóyá ó jù ẹ́ bóyá bíi ti ẹni ni wàá wá fi ṣiṣẹ́ ṣe tí wàá wá máa condemn kí wá ní ìrìn rere kí ni ìrere tiẹ̀ kí ni ìrere tiẹ̀ tó wá ń wàásù. So bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ tá a bá ti tó bá èèyàn Ọlọ́run kan gan èèyàn Ọlọ́run kan gan tó bá jẹ́ èèyàn Ọlọ́run gidi ni tí Ọlọ́run farahàn tó mọ Ọlọ́run ó ṣòro láti á ṣòro fún láti pé kó lè kọ̀ndẹ́mù ìránṣẹ́ Ọlọ́run míì á ṣòro fún gan nítorí ṣe rí Ọlọ́run náà sí ní sáà ìyà oríṣiríṣi ló kọ sí oríṣiríṣi ìránṣẹ́. Ẹ̀sìpìsà ìyà tí Ọlọ́run kọ sí mi gẹ́gẹ́ bí wòlíì ó lè má kọ sí bàbá Adébóyè ìyà tí bàbá Adébóyè ìyà tí Ọlọ́run kọ sí bàbá Adébóyè Ọlọ́run lè má kọ irú ìhà yẹn sí mi. Wọ́n ìfarahàn Ọlọ́run sí bàbá Adébóyè ó yàtọ̀ sí ìfarahàn Ọlọ́run sínú mi. Ó lè yàtọ̀ dáadáa ó lè yàtọ̀ sí ìfarahàn Ọlọ́run fún bàbá Olúkọ̀yà ó lè yàtọ̀ sí ìfarahàn Ọlọ́run fún bàbá Tìbẹ̀tán ṣùgbọ́n pé ìránṣẹ́ Ọlọ́run kan pátán tiẹ̀ tàbí tó ṣe ń ṣiṣẹ́ tiẹ̀ ó yàtọ̀ sí tiẹ̀ ìyẹn ò sọ ìránṣẹ́ Ọlọ́run yẹn dá fake àbí scammer. Ṣùgbọ́n tá a bá fẹ́ rílì bẹ́ẹ̀ ṣe sọ o tá a bá fẹ́ rílì sọ gòkè báwo la ṣe lè identify fake man of God. Bíbélì náà sọ simple as ABC. Bíbélì ní nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. Nípa àwa wọn la ó fi dá wọn lẹ́jọ́. Nípa ìwà wọn la ó fi dá wọn lẹ́jọ́. Bíbélì sọ bẹ́ẹ̀. Bíbélì ní by their fruit we shall know them. Irú èso wo? Now, èso pé a bá àwọn ènìyàn tó nílò ìmọ̀ràn tàbí spiritual counseling tàbí spiritual assistance wọ́n wá sọ́dọ̀ ẹ òkè o gbé wọn sínú psalm tí wọ́n kà o fi irú psalm àtàwọn àdúrà tí wọ́n lè kà tọ́lọ́run ọba fi gbóhùn wọn o mú wọn túrú bí wọ́n ṣe ń ṣe tọ́lọ́run fi gbóhùn ẹ o mú wọn túrú ẹ oní òkè oní kọ́ lọ mú ẹ̀jẹ̀ ènìyàn wá. So nípa èso wọn láò fi mọ̀ wọ́n oní kọ́ lọ gé orí ènìyàn wá. A ò lè lo ẹ̀jẹ̀ ènìyàn ṣe nǹkan kan mọ́.
nígbà tí Ọlọ́run ọba ti ta ẹ̀jẹ̀ Jésù Kristi olùgbàlà sílẹ̀, kò sí ẹ̀jẹ̀ ènìyàn kénìyàn, kò sí ẹ̀jẹ̀ ẹranko kẹ́ranko tó lè dàbí ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ kan ṣoṣo tó ti ta sílẹ̀ fún gbogbo wa. Lẹ́yìn yẹn kò sí ẹ̀jẹ̀ kankan tá a lè lò mọ́. So tí ẹnìkan bá lóun prophet tó wá lóun fi àgbò, ẹ̀jẹ̀ àgbò, ẹ̀jẹ̀ anything ó fẹ́ fi ṣiṣẹ́ fún ẹ, ti mọ̀ pé fake nìyẹn, kì í ṣe prophet of God. That type of person may be prophet of Baal, because wòlíì Ọlọ́run wà, wòlíì Báálì wà. Wòlíì Báálì a sì máa farahàn gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run náà fún àwọn ènìyàn. Ṣùgbọ́n wòlíì Báálì ni bẹ́ẹ̀ ṣe máa mọ̀ wọ́n nìyẹn tẹ́ bá ti ń gbọ́. Ó yá kíní kan wọ́n rúbọ, wọ́n ṣe, wọ́n gbẹ́bọ sóríta tó dẹ̀ sọ pé wòlíì lòun. Kẹ́ẹ̀ ti mọ̀ pé wòlíì ti Báà nìyẹn. Ní wòlíì tọ́lọ́run ò lè ṣe ìpèsè tó lọ gbé sóríta mẹ́ta. Àwọn ẹni èṣù nínú ilé èṣù, nínú pálọ̀ èṣù, nínú yàrá èṣù náà ti ń lo oríta mẹ́ta. Ìyẹn ni rírì àgbélébù. Àgbélébù tẹ́ ń wò ẹ kò ṣe torí Jésù nìkan ni, kò ṣe bá Jésù nìkan làgbélébù wà. Àgbélébù ti wà àgbélébù ti wà kí Jésù tó dé. Àgbélébù ti wà tẹ́ni tó ń ṣe àgbélébù, kápẹ́ńtà Simeon tó ń ṣe àgbélébù tó yẹ pé iṣẹ́ ẹ̀ ní pé á kan àgbélébù á kó síta bí ìgbà tí fọ́níṣọ̀ bá kan kó sí tó kó síta ẹ̀ tó bá téèyàn wọn bá kúkọ́ lọ ra kó sí. Bẹ́ẹ̀ ni máa yẹn Simeoni tó ṣe ń kan àgbélébù tó ń kó síta pé ẹnìkan bá fẹ́ rà á. Àwọn ìjọba ló dẹ̀ sábà máa ń ra àgbélébù yẹn nígbà yẹn nítorí pé àgbélébù òun náà máa ń gbé sí ibi tó ti máa ń pa olè, pa amrọ̀bà, pa execution ground wọn bíi kirikiri yẹn. Àgbélébù náà ń lò ń bẹ̀. Àgbélébù náà máa ń lò ń bẹ̀, ibẹ̀ náà máa kan olè mọ́. Jésù nìkan kọ́ ló kọ́kọ́ kàn. Ṣé ẹ rántí olè apá ọ̀tún? Wọ́n ti kan àwọn olè kan kó tó mú Jésù débẹ̀. Wọ́n gbé àgbélébù ti Jésù wá. Wọ́n gbé àgbélébù yẹn lọ́dọ̀ Símọ̀ yẹn ń ṣe é tà ni. Símọ̀ yẹn fún rẹ̀ wọ́n fọ̀ọ̀ṣẹ̀ wọ́n ní kó lu àgbélébù yẹn. Ó rù dé spọ́ọ̀tì kan. Wọ́n gbé àgbélébù yẹn. Wọ́n gbé ti Jésù sáàárín. Wọ́n kan Jésù mọ́ bẹ́ẹ̀. Ṣé ẹ rí àgbélébù yẹn sà? Àgbélébù yẹn ń ṣe àpẹẹrẹ ìdájọ́ ayé ni. Irú ìdájọ́ tó ń ṣe fún Jésù níwájú Pọ́ńtù Pílátù nígbà tó ń wá ẹ̀sùn títí tó ń rẹ́ṣẹ̀ lọ́wọ́ Jésù wọ́n dẹ̀ pàpà fà Jésù kí ni o wọ́n pàpà fà á fún ìjìyà. Àwọn ìdájọ́ ayé nìyẹn, àwọn ìdájọ́ judiciary gbogbo tó yẹ pé a ò mọ ibi tó máa yà sí, ó lè mọ bóyá ó máa jẹ̀bi bóyá ó máa jàre. Ìdájọ́ ayé ni bó ṣe rí ní tẹ́ bá lọ wo lóko judiciary náà bó ṣe rí báyìí náà nìyẹn. Bí àgbélébùú yẹn náà ló ṣe rí. Idà wà ní tiẹ̀, basket wà báyìí tó fà bá orílẹ̀-èdè náà ni. Bí àgbélébùú oríta mẹ́ta náà ni ó wà láyà ẹ̀ níbi tó forí Jésù sí yẹn, oríta mẹ́ta ni. Àgbélébùú yẹn ń ṣàkàjúwe ìdájọ́ ayé ni. Tó o ṣe rí ìdájọ́ ayé òun wá lọ oríta mẹ́ta ni. Tó o jẹ́ bá ti rí wòlíì tó lóun á bá yín ṣètùtù kan pé kẹ́ ẹ mú ṣètùtù tó ṣèpèsè yẹn tó gbé tó lọ gbẹ́nìtì sóríta mẹ́ta tàbí tó ṣe ètùtù kankan. Wòlíì Ọlọ́run kọ́ yẹn, wòlíì Báálì nìyẹn. Àwọn wòlíì Báálì wà, àwọn wòlíì Ọlọ́run wà. Ṣé ẹ̀dẹ̀ ráwọn irú ìránṣẹ́ tó ń pọ̀ dẹ́mù àwọn bàbá wọ̀nyẹn? Àwọn ọmọ ìgbé, àwọn ènìyàn èṣù, àwọn ohun èlò èṣù, torí pé wọn rírú àwọn ìwà yẹn lọ́wọ́ àwọn bàbá yẹn ni. Irú àwọn táwọn lè pè lọ́ríjínà báyìí làwọn wòlíì bá lọ́ríjínà lójú wọn. Ẹ wo torí àkókò wa, God bless you sir. Bàbá kí a tó máa lọ sà, ẹ máa fi nọ́mbà yín sílẹ̀ fáwọn tí wọ́n máa fẹ́ gba ìtọ́ni àti ẹ̀bẹ̀ àdúrà. Ṣùgbọ́n kẹ́ tó ṣe yẹn sà, ẹ bá a súre fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ àtọ́ ń wò àpapọ̀ yẹ pé a ṣe mú oṣù tuntun ni. Ẹ bá a súre fún wọn, kẹ́ sì fi nọ́mbà yín lẹ̀ sà. God bless you. Amen. Kò sẹ́bọ, kò sóògùn,
kò sí iṣẹ́ kankan tó lè gbé ni ju orí èèyàn lọ, màá tún máa sọ. Nítorí pé kí ni orí làbá bọ dábàá fòrìṣà sílẹ̀. bẹ́ẹ̀ ni sà. tó bá dáa fún yàn wá ní orí ni, tó bá kù díẹ̀ káàtó fún yàn wá lórí ẹ̀ burú. Orí wa ò ní burú. àmín o. Ibikíbi tí o bá wà tó ti ní àǹfààní tó ń wo a lórí TV yìí, orí rẹ ò ní burú. amen. Orí, the best thing the best prayer anybody can do, òun ni pé kéèyàn bọ orí ẹ̀. Tá a bá sọ pé ká bọ orí, kì í ṣe ìlànà èṣù, kì í ṣe ìlànà olórìṣà, kì í ṣe ìlànà ayé, ṣùgbọ́n ìlànà ẹ̀mí ni. Ìlànà ẹ̀mí ni orí bíbọ. Èní tá a sì jọ sọ̀rọ̀ yìí, testimony, ẹ̀rí, ó sì wá láti Germany. Ẹni tó sọ tí ò tí ju a month tó ti ń wáṣẹ́ 2 years tó dẹ̀ níwèé residence ni o. Residence Germany ló ti kàwé o. Residence ni ó ti da German citizen o. For 2 years kó máa wáṣẹ́. Ó dẹ̀ fúnra ẹ̀ confess pé mo ní àbí ó máa lọ sí country mi ní tí ó máa relocate ni. Ó láwọn èèyàn ń make ẹ̀ bẹ́ẹ̀. Òun dẹ̀ find it difficult. Mo ní ó wá bọ̀rí ẹ̀. Bó o wà ní mímọ̀lú tó lè wà, màá bọ orí ẹ, ìwọ náà wàá jẹ́rìí, wàá mọ̀ pé Ọlọ́run wà. Sórí orí bíbọ ó kàn nílò òótọ́ ni, ó nílò òdodo. Fún àwa tí Ọlọ́run fi fún, ohun tó máa fi bọrí ẹ Ọlọ́run ló máa sọ, kì í ṣe wọ, kì í ṣe mi. Tọ́lọ́run bá dẹ̀ ti sọ pé nǹkan báyìí ni kẹ́ni fi wá bá òun, ó fi pàdé òun lórí ẹ̀. Ibi tó wà ẹ náà láti máa bọrí fún ẹ o, kì í ṣe pé wàá sẹ́ẹ̀dì nǹkan kan. Ibi tó wà ẹ ló ti máa wá nǹkan yẹn tí a dẹ̀ máa bọrí ẹ fún ẹ. Wọ́n sì jẹ́rìí lénìí ní Germany tó lóun ti ríṣẹ́ o, kí n máa bá òun yọ o, òun dúpẹ́ o. Iṣẹ́ tóun ti ń wá fọ́dún 2 jẹ́ mọ̀, ẹ̀rí ń gorí ẹ̀rí. The best things kẹ́ ẹlẹ́dàá ẹ̀. Orí bíbọ túmọ̀ sí pé kò kẹ́ Ọlọ́run ní tó wù kiri, ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀. Ayé ìyáálé olóògùn mọ́, ayé ìyáálé wòlíì kan kiri mọ́. Má wá oògùn kankan. Tó o bá kẹ́ orí ẹ, tínú Ọlọ́run dùn, orí fúnra ẹ̀ á lànà fún ẹ. Tó bá bá àìsàn wà lára ẹ, orí fúnra ẹ̀ á bá ẹ ṣẹ́gun àìsàn yẹn. Tó o bá lógun ọ̀tá, orí fúnra ẹ̀ á bá ẹ fèsì ẹ̀. Tó o bá ti ní ìdádúró lọ́nà kan náà, orí fúnra ẹ̀ á jà fún ẹ. Kí n má gbà á lákòókò, gbọ́rọ̀ àṣẹ. A kọ́ nínú ìwé Nehemiah orí 9 ẹsẹ̀ 10. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún wòlíì Nehemiah, ó ní sọ fún àwọn ènìyàn rẹ̀. Wòlíì Nehemiah ti sọ fún àwọn ènìyàn rẹ̀. Ó wí pé ẹ máa lọ ọjọ́ kejì oṣù láwàárí, oṣù tuntun. Ó ní èmi náà gẹ́gẹ́ bí wòlíì Olódùmarè níbikíbi torí pé ó tiẹ̀ fi táìmù lẹ̀ tó wo a lórí TV tó rẹ̀ gbọ́ mẹ́sẹ̀jì torí pé kò jẹ́ followers àti subscriber lórí media. Ó yá ní oṣù May tí a wà yìí, ní oṣù tuntun tí a bẹ̀rẹ̀ yìí, a kọ́ wípé ó yá lọ jẹ ọ̀rá àti adùn, ó sì fi apá kan ó fi ránṣẹ́ sí àwọn tí a kò pèsè fún. Tí o mọ̀ túmọ̀ ìṣá, ọ̀rá means fat. Ó lọ fat yẹn nǹkan tó sanra, ó mìn kí ni ọ̀pọ̀. So ní oṣù yìí lọ pàdé ọ̀pọ̀, ọ̀pọ̀ ọlá, ọ̀pọ̀ ọrọ̀, ọ̀pọ̀ owó ní oṣù May nítorí pé ó wà lórí mẹ́díà lórí tó stable tó ń wò ó. Ó yá ní oṣù May ó yá lọ pàdé ọ̀pọ̀. Ọ̀pọ̀ àdídùn lọ pàdé ẹ̀. Ṣùgbọ́n nínú Nehemiah 8:10 yẹn ó wá sọ pé kó wá rántí kó fi ìdá kan ẹ̀ 1% ẹ̀ pé kó fún àwọn tí wọn ò nírú opportunity. Ìwọ ti gba ọlá, ó ti gba ọ̀pọ̀, ó ti gba ọrọ̀ lónìí. Ní ìbẹ̀rẹ̀ oṣù yìí, a ti sọ̀rọ̀ àṣẹ ẹ sí ayé ẹ̀, ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Tó bá dẹ̀ ti ń rí bẹ́ẹ̀, ó yá ìwọ náà mú ìdá kan péré kó fún àwọn tí ò ní. Ó ti rí bẹ́ẹ̀, kò lè yí padà. Láì lórúkọ Jésù Kristi, Olúwa wa. Tó o bá fẹ́ bá mi sọ̀rọ̀,
ẹ̀rọ ìpè mi nọ́mbà mi kò yí padà 07037993902 tó o bá sí nínú orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní òkè òkun wàá kàn fi +234+2347039993902 wàá ra bá mi ṣe kí ni wàá háàdì nọ́mbà ẹ ní WhatsApp wàá fi gbólóhùn sílẹ̀ sórí WhatsApp fún mi adárúkọ ibi tó wà wàá dẹ̀ jẹ́ kí n mọ kí ló fẹ́ kí a ṣe fún ẹ ṣebí àdúrà ni ṣé o fẹ́ kọ orí ẹni ọ̀nà ẹ lè là wàá sọ sí voicemail tó bá ṣe bẹ́ẹ̀ nígbà tí àkókò bá kàn ẹ́ wàá dá ẹ lóhùn tó máa tẹ́ ẹ lọ́rùn wọ́n tó bá ní o pè ní direct ni mo sì máa dá ẹ padà náà sórí WhatsApp nítorí pé a lè sọ̀rọ̀ much ní direct call a lè ráyè ṣàlàyé rẹ̀ lórí direct call so lórúkọ Jésù yóò dára fún ẹ o kẹ́ ẹ lọ ṣe kò lè yọ níbẹ̀ Jésù Olúwa wa.